ẹ ní ṣe oríire bọ̀dá Harejan, ẹ ní ṣe oríire, kò ní dáa fún yín bọ̀dá Harejan, ẹ ní ṣe oríire sà. Kí Ìyábọ̀ má wá fún mi, ìwà tí Ìyábọ̀ Òjó wù yẹn mo máa yé tiẹ̀ o. Yorùbá ní ẹni tó lójú lójú ń tì, ìwọ náà máa bánú ẹbí bánú ẹbí bánú ẹbí bánú ẹbí. Ẹ lọ wo Very Dark Man bẹ́ẹ̀ ṣe ní Very Dark Man ya wèrè tó, tí Very Dark Man bá fẹ́ bẹ́ẹ̀ jà ìwọ àti ẹ̀ lọ lọ́rọ̀. Harejan ó cross, mo pè é sí production, ó cross láti ṣe tíátà tèmi ń kún ẹ lé lórí platform mi bí, ó wá cross wá, ó ní ṣerú ẹ̀ mọ́, ó ní ṣerú ẹ̀ mọ́ Harejan. Ìyábọ̀ Òjó jẹ́ èèyàn gidi ni, ṣé Ìyábọ̀ Òjó gist lover, ṣé ó jẹ́ ẹ̀dá téèyàn gbọ́dọ̀ mọ̀, ṣé Ìyábọ̀ jẹ́ ẹ̀dá tó yẹ kẹ́ ẹ sọ pé ó ní tíátà ni. Mo ní fídíò Ìyábọ̀ Òjó kan nígbà tó ń ṣe kéèsì Ìjẹ̀ṣà, ó lóun òkú ṣe tíátà mọ́, ó tó bá lẹ́yìn ṣe fíìmù wọn ò bí kankan nu yín dá. Ìyábọ̀ Òjó ló ba ti ń jẹ́ ní fíìmù industry yẹn lénìí. Tí n bá rí kankan nínú yín ẹ̀yin oní tíátà yẹn tẹ́ ẹ dá sí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó, ayé yín máa bàjẹ́ ni. Ẹ̀yin olórí burúkú, ẹ̀yin olòṣì. Tí n bá rí kankan ẹjọ́ máa gbé òkú Mohbad jáde níbi tẹ́ ẹ tọ́jú ẹ̀ sí ni, torí olórí burúkú ṣọ̀kan kéku yín. Ẹ rí ohun tí Ìyábọ̀ ń ṣe. Torí àtẹnujẹ, torí àtẹnujẹ tí kọ́nu yín bá ti gbowó ẹ wá bọ́ síta, ẹ kí ẹ nípa àwọn tó ń pa, ẹ kí ẹ nípa àwọn tó ń rán lẹ́wọ̀n nítorí àtẹnujẹ, torí ṣọwọ́ yín ti tàn yín jẹ. Ó gbọ́, mo ń gbọ́. Nítorí pé ìwọ Ìyábọ̀ bínú nìkan, ẹ ní ṣe oríire bọ̀dá Harejan. Ẹni tó sọ̀kò sórùlé ó fẹ́ gbóhùn onílé ni, ó fẹ́ gbóhùn onílé ni. Lizzy Anjorin, mo rí lẹ́tà tó kọ ránṣẹ́, lẹ́tà fídíò tó kọ ránṣẹ́ mo rí dáadáa, ó kú ohun ó gbọ́. Ṣùgbọ́n bí tí máa ti bẹ̀rẹ̀ fún wọ Lizzy ni wípé alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ gbígbóná nìkan ló ń da ẹ̀ láàmú, kìí ṣe wípé bóyá pọ́blẹ́mù ẹ̀ pọ̀, àmọ́ ó lẹ́jẹ̀ gbígbóná. Ìdí ni wípé fídíò tí mo ṣe fún àlàáfíà láàárín gbogbo ẹni tí rògbòdìyàn kàn lórí ọ̀rọ̀ Bíọ́lá lòdù fídíò kò lòdù fídíò, yọ fídíò kò yọ fídíò, bàbá Ìjẹ̀ṣà kò bàbá Ìjẹ̀ṣà. Now fídíò tí mo ṣe fún peace, inú tún bí ẹ, ibẹ̀ gangan ni kó o ti lọ bá mọ̀ wípé ẹ̀jẹ̀ gbígbóná ń dà ẹ́ láàmú. Ọ̀rọ̀ ẹ ò pọ̀ ń bẹ̀, ìwọ̀nba bí tí mo ti sọ̀rọ̀ dárúkọ ẹ ń bẹ̀. Jọ̀ọ́ Lizzy, ṣó o lè mú bí tí mo ti bú ẹ jáde, kó o kàn lọ gbé wá pé ibi tí mo ti bú ẹ rèé o, tí mo ti sọ pé Lizzy ó ṣorí báyìí, ó ṣapá báyìí, ó ṣẹsẹ̀ báyìí, kàn lọ mú jáde. Ṣóde ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀, nígbà tó o fẹ́ bẹ̀rẹ̀ fídíò ẹ, o lọ mú ibi tí mo ti ń bá Ìyábọ̀ sọ̀rọ̀, tí mo ti dárúkọ pé ǹjọ́ ń gbọ́ mi, o respond sí pé mò ń gbọ́, láì ṣe porúkọ ẹni mo dá ń bẹ̀ o. Mo wá nítorí pé ìwọ Ìyábọ̀ bínú, àwọn èèyàn tó pọ̀ sí bínú, kí lè tiẹ̀ ń bẹ̀? Kí ni ibo ni ìyẹn bá kàn ẹ́, ibo ló bá gún ẹ? Fídíò tí mò ń ṣe nítorí tiẹ̀ yìí Lizzy, mò ń ṣe kó o lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tí òun sọ̀sọ́kùsọ sí
lọ́nláìn tí wọn ò dáhùn ẹ̀rù ìjà kọ́ ló ń bà wọ́n rí ẹ gẹ́gẹ́ bí ipò ti ya wèrè. ṣùgbọ́n torí pé wọ Lizzy ó jẹ́ ọmọ ló jẹ́ lọ́wọ́ mi Lizzy. Odò ní ẹ tó fẹ́ gbàgbé orísun, odò tó bá gbàgbé orísun máa ń gbẹ ní Lizzy. Mo pẹ̀lú àwọn tó ń wò níwájú nígbà tó dé, àwọn tó fẹ́ kó mọ̀ ẹ́, àwọn ọ̀gá tó fẹ́ bá ṣe nítorí pé kó lè hàn Lizzy. Ó gbọ́, mi ò sí lọ́mọ gúrùpù mọ́ nígbà tó máa fi dé. Mo ti ń ṣe fíìmù, mo ti dọ̀gá pátápátá. Ó gbọ́, ẹnu ìjọ́gà ló ti bá mi. Mo sì pẹ̀lú àwọn tó ń wojú ẹ̀ wípé táwọn eléyìí bá lè fà mí mọ́ra, èmi náà máa hàn. Not knowing wípé nígbà tó bá hàn tán nídìí iṣẹ́ yẹn, wàá wá múṣẹ́ yẹn, wàá paṣẹ́ yẹn tì, wàá máa wá ṣe wèrè mi. Ṣùgbọ́n kò sábúrú ń bẹ̀. Ohun tó fẹ́ ló yàn. Ó gbọ́, bí ojú bá sì fẹ́ báyàn kalẹ̀, ojú yẹn ò ní tàárọ̀ ṣe pin. Àwọn olóyè, àwọn onílàákàyè, àwọn olóyè, àwọn onílàákàyè á tètè rí ẹ wípé ìwọ ọmọ Lizzy yìí ìyàkuyà ló máa yà. Lizzy, ṣé kí n lọ mú fíìmù mi tó lọ́bì mi ṣe nú ẹ̀ ojú Ọlọ́run? Ṣé kí n bẹ́ẹ̀ fi sí, kí n bẹ́ẹ̀ ń sàtẹ̀? So èmi àti ẹ kì í ṣe ṣàwáwù. Bọ́rọ̀ bá wá délẹ̀ lónìí, ìwọ lanu gbàgà torí n tó kọ́kọ́ ṣe ni wípé bọ̀dá Harejan ẹni ṣe oríire. Tí mi ń bá wá ṣoríire, èrè kí ló jẹ́ fún wọ? Kí ni oríire tèmi, kí ló dí lọ́wọ́ nínú ìgbésí ayé ẹ? Ṣé o ti rí pé rubbish ló ń ṣe, jágajàga ló ń ṣe? Ọ̀dọ̀ mi kọ́ ló ti gba fọ́ọ̀mù tíátà. Ọ̀dọ̀ ọ̀gá, ẹni tó gba fọ́ọ̀mù tíátà lọ́wọ́ ẹ̀ tún jẹ́ ọ̀gá sí àwa, ọ̀gá pátápátá pàápàá. Ọ̀dọ̀ Samael ló ti gba fọ́ọ̀mù tíátà, níbi tí àwọn ọ̀gá tó jọ̀gá fún ẹ tán tún pọ̀ ń bẹ̀. Ṣùgbọ́n nígbà tó ń wọlẹ̀ káàkiri tó rílẹ̀ nílùú Abẹ́òkúta, mo pẹ̀lú àwọn tó lérò pé o ní láti sábà tó o bá fẹ́ hàn. Bẹ́ẹ̀ni, mo pẹ̀lú àwọn tó mọ̀ wípé o ní láti sábà tó o bá fẹ́ hàn. Àwa kọ́ la máa jẹ́ kó o hàn, ṣùgbọ́n torí pé o mọ̀ wípé iṣẹ́ yẹn ti yé wa. Then lábẹ́ bó ṣe lè wù kó rí, iwájú la wà. Lábẹ́ bó ṣe lè wù kó rí, àwa là ń ṣiṣẹ́ yẹn. Ẹ jọ̀ọ́, kí ló bá máa wá sọ online nísìnyí tó fi máa wá dẹni tó máa sọ pé bọ̀dá Harejan ẹni ṣe oríire? Jọ̀ọ́, ṣọmọṣẹ́ Ọlọ́run ni ẹni, ìwọ ló máa sọ bóyá máa ṣoríire bóyá ní ṣoríire. Bí ewúrẹ́ bá wá bojú ẹ̀yìn, ó máa fèpè félépè. Lizzy, èyí tó wí yẹn tiẹ̀ ni mo dá padà fún ẹ. Gbogbo ẹrù tó dì í lẹ̀ ìwọ ló máa gbé. Gbogbo ohun tí ò dáa tó sọ sí mi tiẹ̀ ni. Actually, mo rí wípé kì í ṣe pé o mọ ohun tó ń sọ, o kàn fẹ́ tó gbọ́ wẹ́wẹ́ nìkan. Kódà fídíò tí mò ń ṣe yìí, mò ń ṣe kì í ṣe pé mo rẹ́dì láti máa bẹ exchange wall pé kájọ máa rojọ́, kí wọ́n sọ kí mi sọ. Eléyìí kí n kàn fi sọ fún ẹ pé kó o panu mọ́ ń bẹ̀. Tó o bá panu mọ́, màá bá àwọn èèyàn ṣe máa, àwọn èèyàn ti mọ̀ pé o mọ ohun tó ń ṣe. Wọ́n á tún wá mọ̀ sí wípé o tún mọ ohun tó ń ṣe. Lizzy, o láyà gan o ní àyà tó pọ̀ jù. Mo dẹ̀ mọ ibi tó o ti ní problem, ibi tó o ti ní problem gangan ló ti lọ gé fídíò mi, torí pé Ìyábọ̀ ni mò ń bá sọ̀rọ̀. Ìyábọ̀ ni mò ń bá sọ̀rọ̀. Kí ló wá kàn ẹ́ ń bẹ̀?
Ìyábọ̀ tí mo bá sọ̀rọ̀ ò bínú, kò sọ pé mo ṣe sọ̀rọ̀, kò ní gbẹ́nu sọ́hùn, kò sọ pé ìjà ti dé. Torí wípé ó mọ̀ lórí ẹ̀ nìyẹn wípé kì í ṣe pé mò ń bá òun jà. Mo fẹ́ kí ogun tó wà ńlẹ̀ kógun kó mí ni. Ìgbà tọ́rọ̀ dórí tiẹ̀, ǹjẹ́ mo wá bú ẹ? Mo ní ohun tó ní kí ọmọ yẹn lọ ṣe, ìwọ náà má tún sọ bẹ́ẹ̀. Okay, torí pé wọ́n yọ fídíò nítorí Ìyábọ̀, wọ́n á tún wá yọ fídíò nítorí tiẹ̀. Lizzy, irọ́ ló pa, kò lè ṣẹlẹ̀, kò lè yọ, irọ́ ni, kò lè yọ, gbàgbé ẹ̀. A yọ fídíò tí ó ti ṣe fún Ìyábọ̀ láti last year, àbí? So kóbí Lizzy, tó ọ̀rọ̀ bá délẹ̀ jẹ́ kí n bá ẹ sọ. Ìyábọ̀ ti wà kó tó wà. Mi mẹ́ni tó jù lọ́jọ́ orí nínú yín, àmọ́ Ìyábọ̀ ti wà kó tó wà. Ìyábọ̀ ó ti wà kó tó wà. Ohun tó jọ ṣẹlẹ̀ láàrin yín tó fi jẹ́ pé bó ṣe ṣèyàwó ọjọ́ kan ta ìṣèyàwó ọjọ́ kan báyìí, bram, the next thing ni pé ó bá Ìyábọ̀ jà. Bóyá ó ti ṣe ẹ́ kó tó lórúkọ, ó ti lérí ẹ̀ sínú tẹ́lẹ̀ pé tí n bá lè hàn báyìí Ìyábọ̀ Òjó mo máa fáyà èmi ò mọ̀. Látọdún yẹn náà ló ti wọ̀ o. Gbogbo jẹgbẹjẹgba tó ń ṣe yẹn náà Ìyábọ̀ náà ń bẹ ẹ ṣe ń gbà kan gbà tó yá kò dẹ́ ló mọ́, ó sọ ẹ́ di wèrè. Kí ló wá ṣe ẹ́? Kí ló ń dá ẹ láàmú tó ń ṣe rádaràda? O ò tún wá ríran, o ò ríran, o tún wá fẹ́ bá èèyàn, o fẹ́ tákùlé èèyàn, ó wá jẹ́ èmi. Kára pa bàtà kó pa jọ̀wọ̀jọ̀wọ̀ etí ẹ̀. Lizzy, kí ara pa bàtà kó pa jọ̀wọ̀jọ̀wọ̀ etí ẹ̀. Ẹnu ẹ̀ jabajaba, ẹnu wo lo ní tó fi ń sọ̀rọ̀ tó rò pé o lè fi mí ṣe dáadáa tó ń ṣe ní online. Lizzy, ìgbà tó ti di pé o ṣe ìyàwó ọjọ́ kan tó hàn, àwa la jókòó nígbà tí àlásàrí máa sọ pé ìyàwó ọjọ́ kan tí mo fẹ́ ṣe yìí, Lizzy ni mo fẹ́ lò torí Lizzy ló máa ń pè ẹ́. Lizzy, aṣọ̀tẹ̀pọ̀ ò ní ṣe. Ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìyàwó ọjọ́ kan ni wípé lẹ́yìn ìgbà yẹn tó ti rí wípé a little fame ti wà fún ẹ. The next thing ni wípé tí wọ́n bá ti pè ẹ́ sórí star, bá ti pè ẹ́ sórí set. Jà, tí àwọn èèyàn bá ti pè ẹ́ sórí set, ìbá àjọmọ ẹrú náà ni kó o wá ṣe. O fẹ́ wọṣọ tó fine. Ibi tá a ti bẹ̀rẹ̀ sí drop ẹni yẹn. A ti rí wípé ìpolówó ló fẹ́ ṣe. Ìbá jẹ́ wèrè ló fẹ́ ṣe. Tá a sọ pé wèrè tó ń kápẹ̀rẹ̀ kọrùn ni o. O fẹ́ wọṣọ tó fine, o fẹ́ tọ́jú, o fẹ́ tọ́mú, o fẹ́ look good. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń interpret rò Lizzy? Bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Abẹ́òkúta yìí ló ń lò sí lọ sí Ìjẹ̀bú yín tó ń lọ tó ń bọ̀. Kí ló ṣe ìyàwó ọjọ́ kan sí ni Fram ó dèkó, no problem. Ibi tó bá wọn mọ lọmọ ń gbé. Ṣùgbọ́n títí ẹ kì í ṣe pé ibi tó wọn mọ lọmọ ń gbé, òun sáré kiri fúnra ara ẹni. Mo ń sọ àwọn tí mò ń sọ yìí so that people will know pé mo mọ̀ ẹ́ dáadáa. Ọmọ ló jẹ́ sí mi, ó kéré lẹ́ni tó lè wá bọ́ online kó máa ní bàdá Harejan orí ti dà, bàdá Harejan ẹ̀jẹ̀ orí ẹ ti bàjẹ́ pẹ̀lú èdè tó pẹ́ sí mi yẹn, ó wọ́ wèrè ni. Lizzy, orí ẹ dàrú ni, orí ẹ dàrú ni. Ìwọ actor tó di blogger ó yí lórí ni, ṣé o mọ tó ń ṣe mọ́ ni? Tó bá tó wá di blogger tó jẹ́ pé okay fídíò tó bá ti ṣe bó bá ṣe lọ sí ló máa ṣe ró lórí Facebook, ló máa ṣe ró kí àníyàn wá ní kó máa wá sẹ́wọ̀n. Ṣé mo wá pẹ̀lú ẹni tó gbọ́dọ̀ rẹ̀ o máa dẹ́rù bà? O gbàṣẹ dání, o gbé òfùgùn dání, oṣooṣù mọ̀. Ó máa láyà o. O ṣẹnu jábàjàbá lóríṣiríṣi, gbogbo jágbàjàbá ló sọ. Tó bá jẹ́ wípé bí mo ṣe bá Ìyábọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí ló ń bí ẹnu, máa bá sọ̀rọ̀ bí ọmọlúàbí o. Tó bá jẹ́ pé bí mo ṣe bá Ìyábọ̀ sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé ló ń bí ẹnu, máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kì í ṣe kí Ìyábọ̀ fẹ́ nà ní. Gbogbo yín ọmọ lẹ́yìn mi lẹ ṣì jẹ́. Kò dẹ̀ sí tó tó mi lọ́jọ́ orí inú yín. So kí mo fẹ́ bẹ̀rù lára yín?
bẹ́ẹ̀ ṣe ń fò kiri tẹ́ ń ṣe jágbàjàgbà jọ èwo ni mo wá bá rí pé jọ ebi ń pa mí mi ò tí ì jẹun ṣé mo ti pè ẹ́ rí kó wá fún mi lówó ni àbí báwo kí wá ni ó lè fa gbogbo jákujàku tó ń ṣe yẹn now bí o bá jáwọ́ òdodo kan ṣe tí mo fẹ́ sọ fún ẹni ẹ̀hún ìwọ àti Ìyábọ̀ lè má sing good time ṣùgbọ́n lọ jáwọ́ nínú wípé o fẹ́ jẹ́ kán rí wípé ọgbọọgba lẹ́jọ́ wà sí lọ́gbọọgba o torí wípé lójú ẹ nínú ẹ̀mí ẹ n tó gbóná lára ẹni bí mo ṣe bá Ìyábọ̀ sọ̀rọ̀ ṣe bí n táwọn àgbàlagbà fi kọ́ wa ni pé bí èèyàn ò bá tó jà á là kó má dákun ok n tó expect ni pé nígbà tí mo fẹ́ comment sínú ọ̀rọ̀ yẹn láàrin Ìyábọ̀ sí Bíọ́lá ṣe ló yẹ kí n máa bú àbí láì ṣẹ̀ ní o bí èèyàn ò bá tó jà á là kì í dákun mo fẹ́ làjà ni ṣé ó yẹ kí n wá bàjà ni kí wá ló ń fà wàá bọ́ sórí yẹn ní ṣe oríire Lizzy ẹrù àìní ṣe oríire yẹn fúnra ẹ ló máa gbé èmi dẹ̀ kúrò láwọn tó lè máa dẹ́rù bà bóyá òun mi ṣàwòrò òun ṣe gbogbo ẹ̀ ó mọ̀ now Lizzy you know me now ṣebí you know me Lizzy mo ti fẹ́ fọ́ ẹ lórí rí ṣó o rántí ṣá o rántí pé mo ti fẹ́ fi igi fọ́ orí ẹ rí wọ́n mú ẹ sá lọ ní now tó gbàgbé ni tó gbàgbé ni lọ́jọ́ tí o sọ wípé ọmọ kan ń dárúkọ ẹ tó ní ọmọ kan ń pè ẹ lórúkọ torí pé ó pè ẹ lórúkọ tó dẹ̀ jẹ́ pàǹtí ló yẹ kó máa pè ẹ́ o wá lọ kó àwọn bọ́ìsì kan wá àwọn yẹn wá bá ọmọ ní location wọ́n wá ń bí ọmọ pé àìwọ nípa nìkan ẹgbẹ́ nìjọ ní kinní kan ṣé bí ọ̀rọ̀ yẹn ni mo gbọ́ tí mo dẹ̀ rí ẹ ní gbangba location kan tí mo ní Lizzy kí ló tó fi sọ pé káwọn kan wá bá lágbájá tó fẹ́ máa bá mi sọ ó ṣe dúró ń gbà mo yọ gbóngbó ó ṣe dúró then lọ́dún tó ti pẹ́ ni mò ń sọ yìí so tó o bá ti wá padà di pé ṣé ọ̀rọ̀ tó ń sọ lórí Facebook lórí gbogbo ẹ̀ lójoojúmọ́ yẹn wọ́n sọ fún ẹ páwa ò lè sọ àwa náà ń sọ àkànní sọ jágbàjàgbà tí wọ́n sọ ni a ò ní sọ̀rọ̀ bí ayírí bó ṣe ń sọ̀rọ̀ tó bá wùn ẹ́ kò bà lómi Lizzy Anjorin tó bá wùn ẹ́ má bà lómi ìdí bàbá lọmọ ti bókó Lizzy odò tó ṣojú mi kún ni ẹ ò lè gbé mi lọ kó jóbìnrin ju bìnrin jù bẹ́ẹ̀ lọ Lizzy ọmọ ọwọ́ mi ni ẹ nà ọmọ ọwọ́ mi ni ẹ nà ọmọ ọwọ́ mi ni ẹ nà mo pẹ̀lú ọ̀gá tó wojú ẹ̀ nítorí pé ó fẹ́ hàn Lizzy mo pẹ̀lú ọ̀gá tó ló la káyè Lizzy so kí ló wá yẹ kó dé lónìí kí ló yẹ kó dé lónìí tí máa ṣe fídíò láti make peace láàrin àwọn tó ń jà tí ìwọ fi máa lérò pé òkè o torí wípé kì í ṣe pé mo bẹ̀rẹ̀ sí láálí ẹnìkan fẹ́ nìkan torí wípé kì í ṣe pé mo bẹ̀rẹ̀ sí bẹ́ nìkan jàfẹ́ nìkan kó wá bọ́ sórí orí afẹ́fẹ́ ó gbọ́ kó máa wá ṣe ẹnu jágbàjàgbà sí mi wọ́n ló máa turun abẹ́ dáàdì ẹ̀ ó ti yà wèrè o Lizzy fọlọ́nbúra ó ti rán mad ó yà wèrè débi wípé wàá tún mú ẹnu jábàjàbà gbogbo ẹ̀yọ́ ní tíátà yẹn gbogbo àwọn gidi kan gbogbo yín kàtìkàtì ló ṣáà ń sọ ṣe bí you know Lizzy you know me now èmi á sọ òdodo tí n bá wá sọ òdodo tó sọ pé inú ń bí ẹ cup of tea ti ẹ nìyẹn
báwo ni màá ṣe fídíò tí kì í ṣe pé mo bú ẹ ń bẹ̀ tí kì í ṣe pé mo bú ẹ ń bẹ̀ a dẹ̀ dúpẹ́ pé lẹ́yìn fídíò yẹn àwọn ọkàn tó máa touch fídíò yẹn touch àwọn ọkàn tó fẹ́ touch. bóyá Ìyábọ̀ ti wo bóyá kò wo mi mọ̀ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé àwọn èèyàn á ti tara fídíò yẹn bá sọ̀rọ̀ láti sùúrù la máa ní kó ní. so bẹ́ẹ̀ ni mi ò sọ àwọn ibi tó yẹ kí Ìyábọ̀ wò pé ṣé Harejan fẹ́ máa takù mi ni ṣé bẹ́ẹ̀ ni mi sọ torí àwọn òdodo pọ̀ ń bẹ ibi tó dodo bá ti wà àwọn ọ̀rọ̀ kan lè fẹ́ jọ bí ìgbà tó jẹ́ pé ṣé ó ń ta sí mi ni kò ṣe bẹ́ẹ̀ náà kò ṣe bíi títí ẹ̀ tí ó ṣe bó ṣe ṣe ni ọ̀rọ̀ tiẹ̀ dẹ̀ rí mo kọjá ń bẹ̀ ni kó o lè jáwọ́ nínú bó ṣe múra kankan tó ń gbé ọmọ lọ́mọ ṣépè tó wá ń parọ́ ńláńláńláńláńláńlá mọ́ ibo lè o ti rí wípé òkè ó ní ọkọ òun ó ń bá ẹni tó bá òun ṣe sírọ́gẹ́sì ó ń bá sùn ṣebí rọ́ ló ń pa ara bú ni òra yẹn wá bú ni kó a ò gbọ́ rí ṣùgbọ́n nítorí pé o fẹ́ sọ̀rọ̀ jagbajagba tó o máa ń sọ tí kì í nítumọ̀ o lọ mú yẹn wá tí o lẹ́yìn ẹ̀ ò lè dánmọ́ ibo ló ti rí ìtóbi o gọ̀ ṣé ìtóbi yẹn ìwọ ló fún ṣẹ́rú ẹni tó ń pè lágàn nìyẹn torí ẹ bá pé ó mẹ́ni tó ń pè lágàn ni ok kò lè gbé fúnra rẹ̀ àbí ṣe bí ọ̀nà míì sì wà tí wọ́n lè fi bá gbé wọ́n dẹ̀ bá gbé kí ni big deal. Lizzy ìwọ gangan ti bí ìṣáná kíyèsí oògùn kó o tó dé ń jọ́ sí olóòbímọ obìnrin kan àbí ok lẹ́yìn ìgbà tó wá ní olóòmárì yìí olóòbímọ sọ ẹni tó rí píṣọ ọmọ yẹn rí sọ ẹni tó rí fídíò ọmọ yẹn rí ìwọ tí èébú pọ̀ lára ẹ ṣàbàgọ tó ń bú àwọn èèyàn. Lizzy èmi tó fẹ́ wá fi ta yín yìí àbùkù ló máa kan ó àbùkù ẹlẹ́yọ̀rọ̀ máa gbó ẹ jágbàjàgbà wàá bọ́ sọ́n láì ń ṣépè gbogbo èpè tó ṣe orí ẹ ló máa fi gbé o lágbára lọ́dọ̀ Ọlọ́run ọlá agbára tó ń ṣílẹ̀kùn ọjọ́ tó ń tì í nígbà tí mi gbé ẹ ṣépè kí ló ń gbé mi ṣépè sí Harejan ẹ ní ṣoríire Lizzy wàá gbé lágbára lọ́dọ̀ Ọlọ́run ó máa gbé àìní gbé ò ṣẹlẹ̀ òun ṣe wọ́n ràn gbogbo èèyàn ń wò ẹ́ wọ́n bẹ̀rù ẹni tó ń wò kó ti ya wèrè náà ṣe ń wò ẹ́ ibi tó o ti gba fọ́ọ̀mù tíátà sọ ẹni tó ń gbádùn ẹ̀ ń bẹ̀ sọ ẹni tí ẹjọ́ ní good rapport sọ bó tẹ̀ ṣe ti wá rí wàá pọ́n wọn lé kò sí èyí tó ń sá fún ẹ̀gbọ́n pàápàá pé òun ṣe ọmọ táwọn lè sún mọ́ wọ́n fẹ́ràn ẹ̀ náà mo mọ̀ èyí tó fẹ́ràn ẹ̀ bí ojú nínú àwọn ọ̀gá tẹ́ẹ̀jọ wà nínú ọ́fíìsì kan náà ṣàpọ̀nlé tó tọ́ sí wọn ṣé òun fún wọn ṣé ìgbà mélòó lẹ́tà ló lè bá sọ̀rọ̀ ẹ tó máa sọ pé ẹ má bínú sí ọmọ mi ni no wọ́n ti yọwọ́ wọn kúrò lára ẹ̀ Lizzy má ṣe bẹ́ẹ̀ mọ́ o má fi mí ta yín o ṣé o fẹ́ fi mí ta yín ni ó máa bú ẹ lọ́wọ́ á bú ẹ lọ́wọ́ á mú ẹ lómì á bú ẹ lọ́wọ́ á mú ẹ lómì á mú ẹ lómì kí ni ṣe ẹ́ tó o bá fẹ́ fèèyàn ta yín tó o fẹ́ fi pawó online má fi mí sí ṣé mi wá pẹ̀lú àwọn tó máa bẹ̀rù ẹni wàá wo o mọ̀ mí náà kí ló fẹ́ sọ kí ló ní lẹ́nu kọ̀sán tó ní lẹ́nu tó lè tọ́ ṣe mí gbogbo àwọn ajá yín tẹ̀dẹ̀ máa ń kó sọ̀n láì kan máa lọ kọ bad comment kan máa bú wọn mi ò rí tí wọ́n rò yìí kò ń tọ́ sí mi ní kankan ṣe pẹ̀lú ẹ̀
Ọlọ́run tó dé mi wá sáyé ni mo lọ́rọ̀ pẹ̀lú ẹ̀. Gbogbo àwọn àgbààgbà nídìí iṣẹ́ yẹn wọ́n wù ẹ́. Wọ́n wù ẹ́. Ẹlẹ́dàá gbogbo wọn sì máa bẹ́ jà. Torí wọn ò pé ẹ̀yin òbílẹ̀jẹ́, ẹ̀yin baṣẹ́ jẹ́, balẹ̀ jẹ́, bọ̀nà jẹ́ pé kẹ́ ẹ máa bọ̀ nídìí iṣẹ́ yẹn. Ṣé tí gbogbo èèyàn bá mọ̀ wípé ọmọ yìí tó bá ti lórúkọ tán ó máa di wèrè ní o. Gbogbo bó ṣe ń sáré kiri gbogbo ìgbà yẹn tó rántí bó ṣe wà desperate tó láti hàn Lizzy. Òun rè lọ́wọ́ tiwa yìí. Gbogbo bó ṣe wà desperate tó torí pé ó fẹ́ hàn. Ọwọ́ irú wa ló wà. Irú wa kú ònú ẹni tó lè fi ta yín. Èmi àti gbogbo àwọn tájọ wà, tájọ jẹ́ sàwáwù lábẹ́ òkúta. Lizzy ìgbà tó dé, obìnrin tó halẹ̀ mọ́ ẹ wà tó ń bú ẹ, tí ò fẹ́ kó dúró láàrin wa. Lizzy èmi ló rojọ́ fún. Èmi ni mo bá ẹ pé onítọ̀hún tí mo bá ẹ dáyàjá. Tí ó gbàgbé ni. Tó o bá gbàgbé èmi ò gbàgbé. Èmi ni mo bá ẹ pé onítọ̀hún tí mo bá ẹ dáyàjá. Bí ìwọ tó oṣù ò bá gbàgbé, èmi lèmi kó, èmi ò ní gbàgbé. So ìwọ Lizzy ọjọ́un, jọ kí ló yẹ kí wọ́n ní mo ṣe ná? Jọ kí ló yẹ kí n ṣe tó fi máa láyà láti bọ́ online? Màá wá lọ gbé ibi tí mo ti ń bá Ìyábọ̀ sọ̀rọ̀. Ṣé wọ́n ní Ìyábọ̀ ní àbò owó wèrè ní Lizzy? Má try mi o. Má try mi rárá for a seconds. Wàá ṣe ẹlẹ́yà ni. Wàá mú wa sọ̀rọ̀ orí ẹ̀ dàrú ni. Wọ́n ní kọ́ ló mọ̀ sọ kú sọ̀sọ̀ ní àbò owó wèrè ni. Ṣé wọ́n ní kọ́ ló mọ̀ sọ kú sọ̀sọ̀? Kò ní dá fún yín. Orí ẹ̀ ti dàrú pẹ̀lú oṣì ọ̀rọ̀ tó máa ń sọ jáde lẹ́nu ẹ̀ wọ́ wèrè ni. Àwa bọ́ sọ́n láì, wà máa sọ bí wà máa ṣe orí burúkú, wà ló gbé wà máa ṣe bí wèrè, wà mú ní wà máa fa pàṣẹ, wà máa lò lọ olúgbòhùn kìnnìkan àwọn àtàwọn sàwáwù ẹ. Orí ẹ̀ dàrú ni, ṣó wọ́ wèrè ni. Ṣé fake life tí gbogbo yín lò káàkiri orí mi ń bẹ̀rẹ̀ ni? Ohun tí mi ní mi ò ní sọ pé mo ní. Mo ṣáà mọ̀ pé mo ń jẹun. Wá ló fa orí burúkú? Kí ló fa orí burúkú? Kí ló fa wèrè? Iṣẹ́ tá ń ṣe àwọn kan ti ṣe látàyé báyé. Ó mọ iye ẹni tó ti lọ, tó ti kọjá lọ. Ó mọ iye ẹni tó ti kọjá lọ ni. Tó wá sọra ẹ̀ di bí ìgbà tó jẹ́ wípé ilé ayé òun gan àwa lọ ni. Kí ló dé kí lè ṣẹlẹ̀, kí ló dé kí lè ṣẹlẹ̀. Ohun tí máa sọ yìí, ó máa bí ẹnu ṣùgbọ́n máa bẹ́ ẹ sọ. Ìyábọ̀ tó ń bá tákù kì í ṣẹgbẹ́ ẹranko. Sọ fáwọn ajá ẹ kan máa wá kọ bad comment sábẹ́ post ni mi ò ràn ìgúnjà anybody ni ò ràn iṣẹ́. Ìtẹ́ bá wá kọ yẹn ṣọ́lọ́run ló kọ ni. Àbí òṣì tẹ́ bá ti wá sọ yẹn ṣọ́lọ́run ló sọ ni. Kọ́ wá ní wèrè. Lizzy jọ tó bá fẹ́ dẹ́rù bà èèyàn. Ṣé mi ló yẹ kó dẹ́rù bà èmi tí mo ti lé ẹ kó lòdìdí ẹ̀yìn èmi tí mo ti tó rí gbé ńgbà tí mo lọ yọgi tó yá. Èmi yẹn ló máa fi tayín náà láì àbútí ẹ fẹ́ ta. Wàá bọ́ sórí online dáìgá kẹ̀yìn dá mi dáìgá ẹ̀yìn tó yín yẹn ó máa gọ̀ o orí ẹ̀ máa dàrú kẹ́. Gbogbo àwọn àgbààgbà eléré tó fi ń ta yín lágbájá rẹ́pìsì ní kàmẹ́dùn rẹ́pìsì ní ìgbogbo rẹ́pìsì ní àbáyọ̀yà èyí ó dín tí nìkan ó wọ wèrè ni. Kí ló tó fi jẹ́ pé bí sáìdì tí wọ́n máa ń wà nìyẹn náà. Ṣé nígbà tó fẹ́ hàn àmọ́ pé ó fẹ́ hàn nítorí kó lè padà wá ṣe lòdì sí wa ni. So tá a bá wá mọ̀ pé híhàn tó fẹ́ hàn o kó lè hàn kó lè ṣe lòdì sí wa lójú fẹ́ hàn ṣé everybody ní dá ẹnu ní àbúrí ẹ̀ dàrú ni. Mo ní lórí ẹ̀ dàrú ni. Tó mọ tó ń ṣe ni. Wàá bọ́ sọ́n láì wá ń ṣépè wèrè ó wọ́ wèrè ni. Orí ẹ̀ dàrú ni. Mi ò kì í ṣe senior ẹ ọ̀gá ẹ ni mo ń ṣe ọ̀gá ẹ ọ̀gá tán.
orí ẹ dàrú wá bọ́sán láyé wá ń sọ pé Harejan bẹ̀rẹ̀ Harejan kò ní dà fún un Harejan ẹ ní sóríire ó máa wọ wẹ ó jáwèrè gan olísì ó jáwèrè gidi gan. Ìyábọ̀ Òjó tó ń bá tákù òun ló ti ṣe sinimá millions of naira yẹn ìwọ náà ṣe kan kó fi bá tákù ó yá ṣe kan kó fi bá tákù òpònú ayérada aláìní làákàyè ṣé òkè àwọn èèyàn tó ń wo live ẹ wọ́n fi ẹ ṣe yẹ̀yẹ́ ni wọ́n ti rí ẹ bí wèrè náà àìmọye ẹni tó sọ fún wa pé Lizzy yẹn ṣe ní lọ tọ́jú ẹ̀ wá bọ́sán láyẹn wá ń dárúkọ tèmi ń sọ kátikàti ń sọ jágbàjàgbà ó wọ́ wèrè ni kí ló fà wèrè